Ọjọ́ keje oṣù keje ọdún yìí ni o lọ́jọ́ náà ni ohun tuntun ṣẹlẹ̀ nílùú Ìbàdàn nígbà tí àwọn olóyè mọ́kànlá di ọba aládé. Ṣìkìní inú àwọn èèyàn yìí ń dùn o, pàápàá àwọn mọ̀lẹ́bí àwọn olóyè yìí tí wọ́n ti rí ìgbéga lójijì táwọn náà sì kúrò ẹni tí ó ń lo ìlẹ̀kẹ̀ ọrùn lásán wọ́n di ọba aládé gbangba. Ṣáà nínú àwọn olóyè Olúbàdàn mọ́kànlá tí wọ́n fún ládé, mẹ́wàá ló tẹrí gbadé o. Ọ̀kan nínú wọn, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ olóyè Ladoja ẹni tí ṣe ọ̀tún Olúbàdàn kò bá wọn débẹ̀ o. Ṣáájú ọjọ́ ìgbàlẹ̀ tuntun yìí pàpà ló ti bóde o. Ohun tó sì sọ ni pé adé Olúbàdàn ló fẹ́ dé ní tòun, níbẹ̀ lójú òun wà, níbẹ̀ ni ọkàn òun wà pẹ̀lú, àti pé òun kò kánjú o. Bí orí bá ti ń jẹ ọba lọ́la, dandan ni kí òun bá wọn débẹ̀. Bó ṣe sọ fún àwọn oníròyìn nìyẹn o. Bẹ́ẹ̀ ló kọ̀ tí kò yọjú tí wọ́n sì dé àdéhùn fún àwọn mẹ́wàá yòókù. Kódà gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ pàpà wà níbẹ̀, ẹnjiníà Ṣèyí Mákindé. Lóòótọ́ ni àwọn tí wọ́n fẹ́ di ọba aláyé ti gbadé o, ṣùgbọ́n Ladoja tí kò gbadé ti gba kóòtù lọ. Ó pe Olúbàdàn lẹ́jọ́, ó forúkọ àwọn ọba tuntun mẹ́wàá yẹn náà sí. Bẹ́ẹ̀ ló ní kí ilé ẹjọ́ bá òun bi Ṣèyí Mákindé náà léèrè ìdí àti ìtumọ̀ tí ìjọba yẹn náà fọwọ́ sí o. Nítorí nílẹ̀ Ìbàdàn, Olúbàdàn kan ni ó máa ń dé adé, ìlẹ̀kẹ̀ ọrùn lọ́ṣọ́ ọrùn fún àwọn olóyè. Kí ni adé ń wá lórí àwọn mẹ́wàá tí wọ́n ṣe olóyè Olúbàdàn? Kí ilé ẹjọ́ ìtẹ̀wọ́gi lé ìgbésẹ̀ yìí nítorí wọ́n fẹ́ bá àṣà ìfinijọba ilẹ̀ Ìbàdàn tó ti wà tipẹ́ kọ́ni kéṣì jẹ́ ni o. Bẹ́ẹ̀ náà ni ó tún fi orúkọ kọmíṣánná ètò ìdájọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ náà sí pẹ̀lú gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tí ó fẹ́ bá ṣẹjọ́. Bọ́rọ̀ ṣe wà ní kóòtù nìyẹn o, ṣùgbọ́n nílé ẹjọ́ náà ni ọkùnrin kan Lateef Pópóọlá sọ fún ilé ẹjọ́ tó ga jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi ìkàlẹ̀ sílùú Ìbàdàn wípé Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Lẹ́kan Balógun ti ń pètèpèrò láti gba ìlẹ̀kẹ̀ lọ́rùn Rashidi Ladoja o. Ó ní wọ́n fẹ́ sọ ọkùnrin náà di eégún ní òhò, wọ́n fẹ́ yọ ọ́ lóyè, àti pé ìgbésẹ̀ Olúbàdàn yìí láti da àgbo Rashidi Ladoja sí náà nítorí lọ́gán tí ó bá ti rọ̀ lóyè ọ̀tún Olúbàdàn kò sí bí yóò ṣe láǹfààní láti di Olúbàdàn mọ́ ní ọjọ́ iwájú. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch gbé ní òwúrọ̀ kùtù òní, wọ́n ní ọkùnrin Pópóọlá tó ń gbé lágbègbè Bódìjà nílùú Ìbàdàn yìí sọ pé ọba aláyè ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ọ̀hún ní kété tí Ladoja ti kọ̀ láti tẹrí gbadé gẹ́gẹ́ bí àwọn yòókù ẹ̀ tí Ladoja náà sì ń tẹnumọ́ra wípé adé Olúbàdàn adé ìṣẹ̀ǹbáyé ipò tó ga jùlọ nílẹ̀ Ìbàdàn nìkan ni òun fẹ́ o, kì í ṣe ọba tí wọ́n yẹn ń kó ilẹ̀kẹ̀ sáwọn olóyè kan lọ́rùn nílùú Ìbàdàn. Ọkùnrin Pópóọlá tó ń gbé ní Bódìjà yìí jẹ́ ọ̀kan lára àwọn ẹlẹ́rìí tí Ladoja kó lọ sí ilé ẹjọ́ lórí ẹjọ́ tó pe àwọn èèyàn mẹ́tàlá yìí. Nínú ìwé ìpẹ̀jọ́ ni Ladoja ti fìdí ẹ̀ múlẹ̀ lára wípé ọba àkànṣe ni ó ti wà láti ìṣẹ̀ǹbáyé nígbà tí àwọn olóyè yòókù jẹ́ ọmọ ìgbọ̀n tí wọ́n bá Olúbàdàn jíròrò. Bẹ́ẹ̀ ni wọn kì í dádé ìlẹ̀kẹ̀ ọrùn ní ọ̀ṣọ́ àti àmúyẹ tí wọ́n mọ̀ mọ́ gẹ́gẹ́ bí olóyè Olúbàdàn. Bẹ́ẹ̀ ló tún wà nínú ìwé ìpẹ̀jọ́ pé kì í ṣe ojúṣe Olúbàdàn láti sọ wọ́n di ọba o, àti pé gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ilẹ̀ Ìbàdàn, Olúbàdàn nìkan ni ọba aláyé tó dúró wámú tí gbogbo ayé yóò máa wálé fún. Bákan náà ni ó tún wà nínú ìwé ìpẹ̀jọ́ ọ̀hún wípé Ladoja kò gbà kan sọ wípé kí wọ́n dé adé fóun tàbí kẹ́nìkan máa pè òun lọ́ba aládé. Ipò Olúbàdàn tó ti wà lórí ilẹ̀ náà ni ó ń dúró dè o. Bẹ́ẹ̀ ni gómìnà yìí kò kánjú o, kò sì máa ṣe àyànjúràn káàkiri. Ọkùnrin gómìnà tẹ́lẹ̀ yìí sọ nínú ìwé ìpẹ̀jọ́ ọ̀hún pé ohun ìyàlẹ́nu ni yóò jẹ́ fóun nígbà tí òun gbọ́ lórí rédíò tí wọ́n ń gbé kiri inú bébà àti láwọn ẹ̀ka ìròyìn míì wípé wọn yóò dé adé fóun lọ́jọ́ keje oṣù keje ọdún 2023 yìí. Síwájú sí i, wọ́n látìgbà tí Ladoja sọ pé òun kò ní gbalé bí àwọn olóyè mẹ́wàá yòókù náà ni Olúbàdàn ti ń wá gbọ́ láti gba ìlẹ̀kẹ̀ lọ́rùn ẹ̀ láti fi pín wọ èròǹgbà ẹ̀ láti di Olúbàdàn lọ́jọ́ iwájú. Wọ́n níwọ̀n ìgbà tí ó bá ti kúrò nípò ọ̀tún Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kò sí bí yóò ṣe di Olúbàdàn mọ́ bí ọjọ́ bá pé. Ṣá o, ètò ìgbẹ́jọ́ tí wọ́n pè kò tí ì bẹ̀rẹ̀ o, ṣùgbọ́n ìgbìmọ̀ tó ń bá Olúbàdàn jókòó gbìmọ̀ ti sọ pé ẹjọ́ tí Ladoja pè yìí àti ohun tí wọ́n kó yọ sínú ẹ̀ wọ́n ti ní kò lẹ́sẹ̀ nílẹ̀ rárá o. Nínú ìwé àpilẹ̀kọ tí olùrànlọ́wọ́ Olúbàdàn Ọládélé Ògúnṣọlá fi sí àwọn oníròyìn lọ́sẹ̀ tó kọjá, nínú ẹ̀ ló ti sọ pé lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ làwọn ìgbìmọ̀ Olúbàdàn jókòó láti ṣe àyẹ̀wò ọ̀rọ̀ Ladoja. Mẹ́jọ nínú àwọn ọba aláyé tuntun ni wọ́n wá jókòó, èyí tí Olúbàdàn fúnra ẹ̀ darí ẹ̀. Níbẹ̀ náà ti bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ Ladoja. Bẹ́ẹ̀ náà sọ pé kò sí bí ó ṣe lè di Olúbàdàn táwọn afọbajẹ kò bá fọwọ́ sí i. Àwọn tó sì jẹ́ afọbajẹ yìí náà ni àwọn ọmọ ìgbìmọ̀ Olúbàdàn bẹ̀rẹ̀ látòrí ẹ̀kẹrin títí dókè. Nígbà wọn Ladoja sì fẹ́ jàre èèyàn mẹ́wàá nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ó ní kó yẹra ẹ̀wò dáadáa o, àti pé kóòtù lọ yẹn náà ni ibi tó dára jù. Àwọn yóò sì jọ pàdé níbẹ̀ níbi táwọn yóò ti jọ náà tán bíi owó. Tẹ́ ò bá gbàgbé lọ́jọ́ ìgbàdé àwọn ọba tuntun nílùú Ìbàdàn, gómìnà Ṣèyí Mákindé sọ kínní kan o. Ọkùnrin alákòóso ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí sọ pé òun kọ́ ni òun fi wọ́n jẹ ọba aládé o, Olúbàdàn ni ó fi wọ́n jẹ o. Bẹ́ẹ̀ ohun tẹ́ àwọn èèyàn Ìbàdàn fẹ́ ni, àti pé bí a bá rí ẹni tí kò dùn mọ́ tó gba ilé ẹjọ́ lọ bí ẹni fi àkókò ara ẹ̀ ṣòfò lásán ni o. Níbi tí ọ̀rọ̀ yìí yóò já sí, ojú rèé, ìran rèé.